Ẹ kú dédé àsìkò yìí, ìkànnì Ìjùgbà Master Channels náà lẹ ti ń gbọ́ ìròyìn. Àwọn kókó tó wà nínú ìwé ìròyìn tọjọ́ ajé ọjọ́ kẹta oṣù kọkànlá ọdún 2025 3/11/2025. Ilé-iṣẹ́ ológun orí omi ti kọlu àwọn ẹ̀rọ ìfọ́pò rọ̀bì tí ò bófin mu nípínlẹ̀ Ondo, bẹ́ẹ̀ wọ́n sì fọwọ́ ṣìnkún òfin mú àwọn afurasí tí wọ́n jẹ́ 7. Alàgbà Umahi ṣe ìlérí pé iṣẹ́ àkànṣe ojú ọ̀nà márosẹ̀ ìlú Enugu sí Port Harcourt yóò mọ̀ parí títí òpin oṣù kọkànlá inú ọdún tá a wà ń bẹ̀rẹ̀ yìí. Ìròyìn fi yé wa wípé wọ́n ní inú alàgbà Wike dùn sí ìdájọ́ ilé ẹjọ́ tó fi òfin de ìpàdé gbogbogbò ẹgbẹ́ òṣèlú PDP. Bẹ́ẹ̀ wọ́n láwọn ẹgbẹ́ òṣèlú PDP náà dákẹ́ o, ṣe ni wọ́n padà bẹnu àtẹ́lu ìdájọ́ ilé ẹjọ́ tó fi òfin de ìpàdé gbogbogbò ti ẹgbẹ́ àwọn. Wọ́n láwọn náà ò gbẹnu àwọn falágbàfọ̀ o, àwọn mẹ̀tọ́ àwọn o. Ìdájọ́ ilé ẹjọ́ yìí tó sọ wípé àwọn ò gbọ́dọ̀ ṣe ìpàdé gbogbogbò yìí, àwọn kòrò ojú sí i. Ilé-iṣẹ́ panápaná ti ìjọba àpapọ̀ wọ́n ti ní àwọn ó kó àwọn ẹ̀rọ ìgbàlódé tuntun jáde láti fi máa gbógun ti ìjàmbá òjijì nínú àwọn kókó tó wà nínú ìròyìn tó jáde lónìí nù. Ọlọ́run ní já rógun ná, má fi ìjàmbá ná, má fi jàwọ́ Ọlọ́run Olódùmarè. Ǹjẹ́ ẹ ti gbọ́? Wọ́n ní àwọn ajínigbé gbé igbákejì olùdarí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Kẹ́bí. Bẹ́ẹ̀ bá tí ì gbọ́, nínú àwọn kókó inú ìròyìn tó jáde náà lélẹ́yìí, ẹgbẹ́ àwọn oníṣirò orílẹ̀-èdè Nàìjíríà ti bẹnu àtẹ́lu ìgbésẹ̀ tí wọ́n ní ìjọba gbé láti yọ ìmọ̀ ìṣirò kúrò nínú iṣẹ́ ìmọ̀ èyí tó ṣe kàn ń pa láti fi wọ ilé ẹ̀kọ́ gíga fáwọn akẹ́kọ̀ọ́. Ilé ìgbìmọ̀ asòfin ti ṣe ìwádìí bí wọ́n ṣe ń yọ owó orí tó pọ̀ jù àti àwọn owó orí káràkátà ní èyí tí àwọn ilé ìfowópamọ́ ń yọ. Ààrẹ Trump ti fẹ̀sùn kan orílẹ̀-èdè Nàìjíríà pé kí ló dé, why you doing it, what can fa? Ó ní wọ́n ń pa àwọn kìrìsìtẹ́nì ẹlẹ́sìn Kristi nípakúpa lórílẹ̀-èdè Nàìjíríà. Ó láwọn ò ní wòran o kí irú eléyìí kó máa ṣẹlẹ̀. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà náà wàá gbẹ́nu wọn falágbàfọ̀, wọ́n ti sẹ́ ẹ̀sùn yìí èyí tí ààrẹ Trump fi kàn wọ́n pé irọ́ o, àwa ò pa, wọn ò pa, kò jọ́ o pé kìrìsìtẹ́nì bò ní orílẹ̀-èdè Nàìjíríà kò jọ́sẹ̀. Èyí wá tó ní kókó inú ìròyìn míì tó tún wá jáde wípé ààrẹ Tinubu máa ṣèpàdé pẹ̀lú ààrẹ Trump lórí ẹ̀sùn pé orílẹ̀-èdè Nàìjíríà ń pa àwọn kìrìsìtẹ́nì nípakúpa. Ìròyìn tó jáde nílé iṣẹ́ ààrẹ nìyẹn. Wọ́n ní àjọ aṣèdánwò JAMB ti kéde àwọn ìgbésẹ̀ gbígba àwọn akẹ́kọ̀ọ́ 2,500 lé díẹ̀ 2,658 sílé ẹ̀kọ́ gíga gẹ́gẹ́ bí èyí tí kò bófin mu. Ìpínlẹ̀ Èkó yóò gba àlejò ìpàdé àpérò ọrọ̀ ajé àwọn mùsùlùmí èyí tó jẹ́ pé àkọ́kọ́ rú rẹ̀ nìyẹn, number 1. Ilé ẹ̀kọ́ gbogboǹṣe nípínlẹ̀ Kogi ti fọwọ́ sìnkú òfin mú àwọn akẹ́kọ̀ọ́ 4 látàrí màgòmágó ìwé ẹ̀rí sátífíkẹ́ẹ̀tì sàbùké. Àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú NNPP 650 650 ti kúrò nínú ẹgbẹ́ wọn o lọ sí ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Kano. Gómìnà Sanwó-Olú tìpínlẹ̀ Èkó ti yan ọ̀gbẹ́ni Ayọ̀délé Ògúnsan gẹ́gẹ́ bí akọ̀wé àgbà àjọ LSSTF. Ọba kan nípínlẹ̀ Ògùn mọ̀ ni ó ti pè fún àjíǹde àṣà ìlú nítorí àlàáfíà àti ìṣọ̀kan. Àwọn dókítà nílé ìwòsàn ìjọba àpapọ̀ Àbújá wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì, ṣe ti gbọ́ àbẹ́ẹ̀ tí ì gbọ́. Lára àwọn kókó inú ìwé ìròyìn tó jáde náà tún lélẹ́yìí, àwọn ọlọ́pàá ti fọwọ́ sìnkún òfin mú olórí eégún látàrí ìwà ìdálórú àti ìfipá gba owó lọ́wọ́ aráàlú nípínlẹ̀ Akwa Ibom.
ilé ìfowópamọ́ àgbáyé yóò gba ìbéèrè orílẹ̀-èdè nàìjíríà o wọ́n ní wọ́n fẹ́ yá bílíọ̀nù kan owó dọ́là míì yéé. Ikọ̀ àgùnbánirọ̀ ìpele kejì onípele kejì tọdún 2025 ikọ̀ àgùnbánirọ̀ yẹn láti inú àjọ NYSC náà nìròyìn ọ̀hún ti wáyé o wọ́n ní yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun Tuesday. Àjọ NDLEA ṣàwárí iléeṣẹ́ tí wọ́n ti ń ṣe oògùn olóró Kolorado nílùú Èkó wọ́n ti fọwọ́ síkú òfin mú ẹni tí ó jẹ́ olórí iléeṣẹ́ náà tó ní iléeṣẹ́ náà ṣe é máa believe wọ́n lẹ́ni ọgbọ̀n ọdún ni ló ní iléeṣẹ́ náà 30 years iléeṣẹ́ tí wọ́n ti ń po oògùn olóró èyí tó ń jẹ́ Kolorado ẹni ọgbọ̀n ọdún ló ní iléeṣẹ́ náà chairman MD ibà. Ibi ni a rí ìròyìn ti kó àwọn kókó tó jáde nínú ìwé ìròyìn tòní ọjọ́ ajé ọjọ́ kẹta ti oṣù kọkànlá ọdún 2025 ibi ìlàárídé o ẹ ṣe bẹ́ẹ̀ ṣe subscribe sórí ìkànnì wa o Tókunbọ̀ Babs Olórìndé ni olóòtú ìròyìn Ṣeun Agboola lórúkọ tèmi o.